Aí somos no ali de broí, velho. Mo glade, kabi mo mi lọ yìí, mọ́tò dáhùn dè náà bẹ́ àkùn tàbí kọ́ọ̀dù dòlẹ̀ mọ́tò kú. Bọ̀ tàwé dè ló mọ́tò ọkùn ẹ̀ ọ́. Èdè àkàtà búrò bó láńjí búrò pím. Mọ́tò ló yẹ sí, bọ̀ ń kó kẹ́kẹ́ yọ. Nde nuyo mona ndo akabi nu kplɔm me do kosi me bonja ni me nu ja do mi mo de moto ene de ya mi imaginer que mi ton e ba mi moto ene o mi de me do fi dimbo kun mi ebo hoje ka bo hoje se we yo mi de we chauffeur ene do volant di mi imaginer jeju yo e do je que chauffeur ene on e jo volant do bó sọ ló mọ́tò ọkùn ẹ̀ àbó bóyí mìíràn yín kàbí ẹ̀dọ̀ ẹ̀ ní mọ́tò náà ìfilẹ̀ òun níyì bọ́ mọ́tò ní sàn dẹ́dẹ́dẹ́dẹ́ bó bí ọ fún ṣètò mẹ́ka yìí bó bọ́ àwọn kan yẹn lẹ́yìn pé nù mọ̀ nǹkan tó ń wá ọ mi pọ́n ní ẹ̀hẹ́ náà kéré lẹ̀ tí ọ mi ṣe mi lé ló ṣòfẹ́ ọ sí tẹ̀mẹ̀ mi mọ̀ pẹ́ mi tán à ẹ bá yín mọ́tò yìí ní pẹ́ mi tán wáyé mọ́tò yìí ní bọ́ mi tẹ̀ ẹ́ mẹ́ ló kún pọ́ mi ẹ̀ ní bò kó jẹ́ sí wẹ́ ọ mi dẹ̀ wáyé chauffeur de volant di donc n'a dit que mi ma tite bodo dit que file e wa na kun pa je so ido mi ma yi volant bo je le bloji de je ha gun ya mi no kui bo kon nde he na je gudo le ene le inu bo àwọn bẹ́ẹ̀ lọ mi mọ̀ ọ́ inú inú kúrọ̀ mi kwa donc mi pọ́n de clé wọn ní nàmi yẹn numu ọdún kéèké ẹ̀ nọmọ kéde mẹ́mẹ́ bọ́ ayé ká jẹ́ dọ̀ nínú kéèké nu mi ló nínú ló kọ́ ní nàmi ní mi jẹ́ yìí pẹ́jẹ́ mi kọ́ lọ pẹ́jẹ́ ní yẹn wẹ́n lọ fòlán tèjì kàbí mi jó fòlán tó wẹ́ à mẹ́ dẹ́ mi gàzẹ́ fòlán náà mẹ́ lè fọ́ lọ pẹ́ mi tó fún wẹ́ à kàbí mi dẹ̀ sọ́ fòlán di fi ètè mi jà ikú bá zé do mi mọ̀ kó jẹ pẹ̀lẹ́ à donc n bí ọ́ mi yẹ vidéo lọ sí nùkúrọ̀ mi rẹ̀ lọ mi tí tèbó ìfòlán pẹ̀ mi tọ̀tọ̀ fi lè mi jà kú mọ́tò mi tọ̀ sọ́ idó fi lè mi jà kú pẹ̀ mi tọ̀ sọ́ idó mi zé gbé ta tán gbé parce que n lè sí gbé ta mi zé bọ́ bí ọ́ ta ká mi tán mẹ́ bọ́ idó lè mi tán ìwẹ́ ló sọ́nà fún mi padà ọ̀ do tin kàbí do lè mẹ́ ọ́ nù ẹ̀ náà yín ti jẹ́ ló pẹ́ mi tán mẹ́ ẹ pẹ́ ọ́ ẹ̀ mọ́ quoi n lè yín lè bọ̀ mi zé ọ́ bó jẹ́ gbọ́dọ̀ bọ̀sán àìfọ̀n bí àrùn gbọ́ mínú fín gbọ́dọ̀ àsọ̀rọ̀ àdé gbọ́dọ̀ tin kàbí lè mẹ́ ọ́ ẹ náà wá yín ti jẹ́ ló pẹ́ mi tán mẹ́ bọ̀ nù yẹn tọ́ àlìdé kó pẹ́ lọ́tọ́ lẹ́ bì húyẹ́ kó pé gbogbo lọ́jẹ́ kó mọ̀ ẹ̀ náà yín gbẹ́ ni parce que mo lọ́jẹ́ kó mọ̀ ẹ̀ náà yín gbẹ́ ẹ̀yin bọ̀ àyìn àti àyìn dé bọ̀ àpẹ́ ọ̀rẹ́ mọ̀ bọ̀ mọ̀ ẹ̀ náà yín gbẹ́ wọ́n jẹ́ kó mi jẹ́ kó yín gbẹ́ tọ́ mọ̀ náà fi mọ́ kún pẹ́ mi tó pẹ́ de ọ mi náà mo lọ́jẹ́ kó nù èmi dò tilẹ̀ nù èdò pẹ́ mi tó mẹ́wàá ẹ̀ tilẹ̀ situation nù tẹ̀mẹ̀tẹ̀mẹ̀ lomi gbó ẹ̀ tilẹ̀ yọ nù ẹ̀ kó yín bọ̀ ẹ̀ kó nù lè mi tó mẹ́ dá yìí wọ́n sọ bẹ́ẹ̀ wà mọ̀ yẹn ti donc nous mi fie permettons non faut attendre mais faut comment tin ba we nous comme mi tun do je ko li mi ton le mi adi oti nde mi no sele o de mi no dole nde mi no dule moi de mi o sele tout est inclus les bi bon là je ko mi faut là pa mi ton beaucoup mi kun bo sai do fi ba do mi de e an chen mi era chanu do polo mi dole maybe yi folan pe tonton bokun ido fie e bado eni ye do kwe ome kwe kome kwe kande me on fite mi bado pe mi ton ire mi kun kaka ido fi mo koton bo mi to kunu do polo mi ton le bodo e yi vole vonu fite o de fo me